ẹ̀yin olólùfẹ́ mi ẹ wá gbọ́ ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ o ìròyìn kan ni mo ní kí n sáré wá fi tó yín létí o ẹ kúkú ti mọ̀ pé tí n bá ti ń gbọ́ báyìí mi ò ní fi dá yín lágara ó ti ṣẹlẹ̀ Bobrisky ni o Bobrisky ni o a gbọ́ wípé wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tí kò jìnnà sí àgọ́ àwọn ọlọ́pàá níbi tí wọ́n gbé tì mọ́ ní Alágbọ̀n wọ́n ní ṣàdédé ni Bobrisky kan lọ́nu mọ́lẹ̀ ló ń yíra nílẹ̀ sọ́tún ló ń yíra nílẹ̀ sósìn ló ń sọ wípé ìgbà àyà ń dùn òun ìgbà àyà ń dùn òun ìgbà àyà ń dùn òun ẹ̀yin olólùfẹ́ mi ṣé lóòótọ́ ni ẹjọ́ ìbéèrè ni o ẹjọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ bá wo fídíò yìí mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn tí yín hàn ní abẹ́ comment section èmi náà máa sọ èrò ọkàn ti tèmi but èrò ọkàn tèmi ó lè má papọ̀ mọ́ titi yín so òun yìí sọ pé kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn ní abẹ́ comment section lórí àlàyé tí mo fẹ́ ṣe fún yín lórí ọ̀rọ̀ Bobrisky ó ṣeé ṣe kí ẹ̀yin kan ti gbọ́ ó dẹ̀ ṣeé ṣe kí ẹ̀yin kan kẹ́ má ti gbọ́ gbogbo àná kan la máa ń wà lórí social media at the same time but fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́ ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ àbẹ́yìn tẹ́ ẹ wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí tẹ́ ẹ bá ti wò tán ẹ bá mi share fún àǹfààní àwọn tí wọn ò tí wò kí àwọn náà lè tètè rí wò tẹ́ bá ti wá share tán ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe SELE Global TV tẹ́ bá ti ń wò lọ́wọ́ òun lè ṣe yẹn o bẹ́ bá ti ń wò lọ́wọ́ òun ni kẹ́ ti subscribe fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ni o but ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ tún máa tún subscribe náà ọwọ́ tẹ́ fẹ́ fi subscribe yẹn ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lórí ọ̀rọ̀ Bobrisky wọ́n ní ṣàdédé ló kàn lọ́nu mọ́lẹ̀ ní àgọ́ àwọn ọlọ́pàá wọ́n ló ń lọ́nu mọ́lẹ̀ ó ń lọ́nu mọ́lẹ̀ àwọn gbígbé kí ni nǹkan tó ń ṣe ẹ́ ó ní ìgbàyà ń dùn òun ìgbàyà ń dùn ẹ̀ according to ìròyìn tí mo gbọ́ wọ́n ní àwọn ọlọ́pàá tẹ kọ́kọ́ yìgínà ẹ̀ wọ́n ní wọ́n yìgínà ẹ̀ pé irọ́ ló ń pa wọ́n nígbà tó wá rí pé ọ̀rọ̀ yìí ti ń ju bí àwọn ṣe ń wò lọ àwọn ọlọ́pàá náà sọ bẹ́ẹ̀ pé nígbà tó àwọn ọlọ́pàá wá rí wípé ọ̀rọ̀ yìí ti ń ju bí àwọn ṣe ń wò lọ wọ́n wá sáré gbé ambulance wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn wọ́n ní ilé ìwòsàn yẹn kò jìnnà sí àgọ́ àwọn ọlọ́pàá ní Alágbọ̀n bẹ́ẹ̀ ẹ lólùfẹ́ mi ọ̀rọ̀ wa di àárín èmi àtẹ̀yìn báyìí ń sìn ìbéèrè tèmi wá ni pé ṣé lóòótọ́ ni ìgbàyà ń dùn ọ̀dọ́mọkùnrin ṣé lóòótọ́ ni ìgbàyà yìí ń dùn tó bá yẹ pé lótìtọ́ òun ni àwọn ọlọ́pàá ń sọ ò pé ó ní ìgbàyà ń dùn òun but láàrin èmi àti ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ń wò mí ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ọ̀nkù mi ẹ̀yin sísítà mi ṣé lótìtọ́ ni ìgbàyà ń dùn Bobrisky lọ́dọ̀ ti tèmi irọ́ ló ń pa ó ń díbọ́n ni látàrí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn wọ́n ní àwọn Yorùbá máa bọ̀ wọ́n máa ń pòwe wọ́n ní ẹ jẹ́ ká máa ti bi ìṣáná kí èso ògùn tó bá jẹ́ wípé irú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kò ṣẹlẹ̀ sẹ́yìn ó ṣeé ṣe ká gbàgbọ́ but fún àǹfààní pé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ ẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò gbàgbọ́ èmi mọ̀ wípé kò fẹ́ sun inú ọgbà ẹ̀wọ̀n bẹ̀ ni kò fẹ́ kán ti òun mọ́nú ọgbà ẹ̀wọ̀n bẹ̀ ni ó lè ti wò pé kálíbà òun ti ju àwọn tó ń sunú bẹ̀ yẹn lọ ó ṣeé ṣe gan kó jẹ́ pé nínú àwọn bàbá àsàlẹ̀ tá à ń sọ yìí gan ló máa sọ pé ọ̀gbẹ́ni dọ́gbọ́n pé nǹkan kan ṣe ẹ́ máa lọ́nu mọ́lẹ̀ máa jọra mọ́lẹ̀ pé nǹkan kan ṣe ẹ́ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n á gbé ẹ̀ kó ń bẹ̀ wọ́n á gbé ẹ lọ sí ilé ìwòsàn ṣé mo pẹ́ tó bá ti gbédé ilé ìwòsàn special treatment ni wọ́n máa fún àgà tó tó àlọ́ jẹ́ celeb special treatment ni wọ́n fẹ́ fún nǹkan tèmi ń wò láàrin ẹ̀ ni pé kò sáàfẹ́ sunú ọgbà ẹ̀wọ̀n ó dàbẹ̀ ni pé ó ti bá rẹ̀ dàmájẹ́mu pé láyé pẹ̀lú gbogbo àwọn kálíbà tí òun bá rìn yìí pẹ̀lú gbogbo ibi tí òun bìlọ́ǹgì sí òun á wá sunú ẹ̀wọ̀n láyé so òun lọ ṣe ń dá gbogbo ọgbọ́n lóríṣiríṣi ó ṣeé ṣe kí àwọn ọlọ́pàá kan máa mọ̀ nípa ẹ̀ lóòótọ́ pé bóyá lóòótọ́ ni àyà ń dùn àbí lóòótọ́ kọ́ ni àyà ń dùn but èmi mọ̀ wípé
tẹ́ ẹ bá fẹ́ já irọ́ ti tèmi ẹni kan gbé lọ sí ilé ìwòsàn tí kò kí ń ṣe ti ìjọba ibi tí wọn ti lè fún wọn ní owó àbẹ̀tẹ́lẹ̀ kan wá ní kí olùtọ́jú ilé ìwòsàn yẹn tó ń pè ní dókítà kó ṣe àyẹ̀wò fún ẹ máa rí i pé nǹkan kò ṣe but irú ilé ìwòsàn tó náà gbé lọ yìí náà kọ́ọ̀lù ni Dr. Banji Dr. Adeyi wọ́n gbé lágbájábọ̀ lọ́dọ̀ ẹ tó bá ti sọ pé kí ni nǹkan tó ṣe sọ pé àyà ló ń dùn sọ pé ó ní kinní kan ni sọ pé ó ní kinní kan ni torí tíyẹn ò bá ṣe wọ́n lè ní wọ́n máa gba ìwé ṣe lancet náà ń pè ìwé hospital ẹ̀ wọ́n lè sọ pé wọ́n máa gbà so ìyẹn náà ò ní option ó máa dance to their tone èmi gẹ́gẹ́ bí ẹnìkan o èmi mọ̀ lọ́kọ̀ ara tèmi pé irọ́ ló ń pa nǹkan kan ò ṣe but ẹ̀yin olólùfẹ́ mi kí ni nǹkan tẹ̀yin rò lórí ọ̀rọ̀ Bobrisky ṣé lóòótọ́ ni ààrẹ ò yá ṣé lóòótọ́ ni ìgbà yà ń dùn nígbà tó fẹ́ sá lọ ní Kotonu ìgbà yà ò dùn o ìgbà yà ò dùn títí wọ́n fi mú ní Kotonu o ní sẹ̀mẹ̀bọ́dà o ìgbà yà ò dùn o tó bá yẹ pé inú fúláàtì kan ni wọ́n lọ fi sí ìgbà yà ò ní dùn o bọ̀ torí pé inú galagala tí wọ́n lọ jù sí òun ni ó ṣe pretend pé ìgbà yà ń dùn òun èmi mọ̀ bẹ́ẹ̀ mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé nǹkan kan ò ṣe é látàrí nǹkan tó ti ṣe sẹ́yìn ó ti bá rẹ̀ dá májẹ̀mú pé láyé òun ò ní bá wọn sunú ẹ̀wọ̀n òun ti jẹ́ ní tó ń sunú ẹ̀wọ̀n lọ ẹ̀rọ nífẹ̀ẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa pé ṣe rí pé wọ́n ti bà Nàìjíríà yìí jẹ́ wọ́n ti dórí Nàìjíríà yìí kodò àwọn alágbára yìí wọ́n kàn tiẹ̀ ń ṣe nǹkan tó wù wọ́n ni ṣé ẹ ti wá rí i pé gbogbo èèyàn kan ní òfin mú báyìí ẹ jẹ́ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube bákan náà lórí Facebook SELE Global TV lórí ọ̀rọ̀ Bobrisky tí mò ń bá lọ ṣe rí wípé lóòtítọ́ àti lódodo òun ni àwọn igi wà lẹ́yìn ọgbà ẹ̀ òun ni igi wà lẹ́yìn ọgbà ẹ̀ tó fi ń dán gbogbo àṣà tó ń dán ìwò ọmọ tálákà mélòó ni ó lè ṣe nǹkan tó ń ṣe yẹn tí wọn tiẹ̀ ti ní gbàgbé ẹ̀sìn inú ẹ̀wọ̀n abájọ́ ti máa ń pòwe pé olówó ló ń ṣọ̀rẹ́ olówó olòṣì á máa ṣọ̀rẹ́ olòṣì kẹ́kẹ́ ni má ní á máa ṣọ̀rẹ́ ara wọn ṣé ẹ ti rí ibi tó ń bá Nàìjà lọ ṣé ẹ ti rí ibi tó ń bá Nàìjà lẹ ṣé ẹ ti rí pé òfin ò mú lówó ní Nàìjà ìwọ tó bá ti lówó tó ti mọ̀ yàn wàláhì gbogbo nǹkan tó bá ṣe ìlú yẹn àṣegbé ni tálákà nìkan ni òfin mú justice for Mohbad òun làwọn alátijọ́ ìjọ yìí ọgọ́rùn-ún evidence ogunlọ́gọ̀ evidence oríṣiríṣi evidence òun láti rí against ọmọ Mohbad tá a dẹ̀ ti rẹ́ àwọn tó ṣiṣẹ́ yìí still ẹ̀sìn náà àti ìrí justice wọ́n láfi gbàtà bá wọ́ọ̀dì ọlọ́pàá ṣé àwọn tó tẹ̀ tí lọ ń ṣe fake toxicology tó ti ń ṣe fake diagocology tó ti ń ṣe fake pín kí ni wọn ò lè ṣe ẹ wo ti Bobrisky sí ṣé ẹ tún ti rí wọ́n tún ti lo ọwọ́ agbára wọ́n ti yọ́kò nínú àhámọ́ tó wà bóyá ọwọ́ ti kanwọ́ ẹsẹ̀ ti kan ẹsẹ̀ ṣé bí nǹkan tó ọlọ́pàá bá sá sọ fún yín òun náà ni wọ́n máa òun lè máa gbọ́ kódà ìròyìn yẹn gan gbé jáde wípé nígbà táwọn ọlọ́pàá fẹ́ gbé jáde kó nínú àhámọ́ wọ́n sáré daṣọ bò lórí ni kí àwọn èèyàn bá máa rí kí ni wọ́n ń daṣọ bò lórí fún kí ni wọ́n ń daṣọ bò lórí fún ṣé ti rí pé nǹkan kan wà lẹ́yìn ọ̀rọ̀ yẹn nǹkan kan wà ń di ọ̀rọ̀ yẹn àmọ́ àwọn ò ní yé sọ àwọn tẹ́ bá sọ pé yín ò ní gbà àwa náà ò ní dákẹ́ tẹ́ bá lẹ́yìn ò ní wọ̀n kún àwa náà ò ní gbà lábọ̀ ẹ lólùfẹ́ mi bí ọ̀rọ̀ Bobrisky ṣe jẹ́ nìyẹn tá a bá tún rí ẹni information míì lẹ́yìn ẹ̀ a máa tún wá fi tó yín létí ṣé rí ọ̀rọ̀ yìí a máa tẹ̀lé dópin a máa tẹ̀lé débi tó ń lọ a máa rí pé Bobrisky ó wọnú ẹ̀wọ̀n báyìí bó fẹ́ bó kọ̀ ẹ lólùfẹ́ mi jọ ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí SELE Global TV lórí YouTube bákan náà lórí Facebook SELE Global TV tá a bá tó ti rí ìròyìn míì tó tún ṣe kíni tó tún authentic tó tún gara àtún mú wá fún yín lórí ọ̀rọ̀ justice for Mohbad màmá mú wá fún yín lórí ọ̀rọ̀ Bobrisky màmá mú wá fún yín lórí ọ̀rọ̀ VDM gbogbo ẹni information tí bá ti rí pé ó wúlò fún ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ fẹ́ máa gbọ́